Ẹ káàárọ̀ o, mo kí gbogbo wa, ọ̀dẹ̀ ò dàbí. Mo kí wa káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun lónìí ọjọ́ Ajé àti gbogbo ọ̀sẹ̀ yìí. Ìró ayọ̀, ìró ìdùnnú, òun ni a ó máa gbọ́ lọ́ọ̀dẹ̀ gbogbo wa. A ní rójú ẹkún, a ò ní rẹ́kẹ́ òṣè, ìbànújẹ́ kò ní wọlé tọ̀ wá. Èròǹgbà Elédùmarè sí wa ní pé ká wà ní ayọ̀, nínú ìdùnnú, nínú ìfẹ́ àti nínú àlàáfíà. Gbogbo èròǹgbà Elédùà lórí wa òun ló máa wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè. Wàyí o, mo wá fi àsìkò yìí kí gbogbo àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tó wà nínú àwẹ̀ Ramadan wípé wọn kú òǹgbẹ. Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà tó wà nínú àwẹ̀ Lẹ́ǹtì, mo kí wa pé a kú òǹgbẹ. Bí gbogbo wa ṣe wà nínú àsìkò àwẹ̀, ẹ jẹ́ kí a fi ìfẹ́ lò. Ẹ jẹ́ kí a ṣe ohun tí Ọlọ́run tó máa yọ́nú sí. Nígbà tí a bá wá ń ṣe gbogbo eléyìí, ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ nǹkan tí a máa ṣe láéláé. Kò ń ṣe ní àsìkò àwẹ̀ àbí àsìkò òǹgbẹ nìkan la ó máa ṣe. Ẹ jẹ́ kó jẹ́ ohun tí a ó máa ṣe nígbà gbogbo. Ẹ ṣé tí ní tòótọ́, Àríkẹ́ ni mí, ọmọ Òkòrèsé, ọmọ Wòyírà kó má bàa rẹ̀ ẹrúkẹ́rú àbílálà lẹ́nu. Ó dìgbà.